aṣàlẹ̀ ìjọba yín lórí nǹkan tá a gbé jáde lórí fọ́nrán tí a gbọ́ lórí Ògbómọ̀ṣọ́ union wípé ọba tiẹ̀ bí ẹ̀mọ́lé nítorí bátìrì jẹnẹrétọ̀ tí wọ́n fìdí òtítọ́ múlẹ̀. ẹ̀yin ọ̀pọ̀lọ́ blọ́gà l'Ógbómọ̀ṣọ́ ẹ wá kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn blọ́gà tó mọṣẹ́ kì í ṣe kórí tóbi ní kọ́pọ̀ ló wà ń bẹ̀ o. abẹ̀yìn ẹ bá wa bẹ ọba Ghandi àtàwọn blọ́gà wọn kọ́ jáde kọ́ sọ̀rọ̀ sábẹ́ kọ́mẹ́sọ̀sọ̀ pé irọ́ ni o òótọ́ ni o bẹ́ẹ̀ ló rí o bẹ́ẹ̀ kò rí o. irú aṣíwájú wo la fẹ́ pe ọba Ghandi irú ọba wo la fẹ́ pe tiwọn. bíbélì ní pé ká wádìí ohun gbogbo dájúdájú ká fi di òtítọ́ múlẹ̀ ìdí òtítọ́ wo lẹ wá fẹ́ fi múlẹ̀ báyìí o. àpẹẹrẹ rere o lẹ jẹ́ fún gbogbo ìlú àpẹẹrẹ rere o lẹ jẹ́ fún gbogbo àwọn ọba Yorùbá tó kù ṣé bí àwọn ọba Yorùbá tó kù bí wọ́n ṣe ń ṣe lẹ ṣe ń ṣe yìí. ẹ̀yin blọ́gà àparò wà á rí defend gbóhùn ọba Ghandi kò sọ̀rọ̀ kó bá sọ̀rọ̀ pé tòótọ́ ni o tòótọ́ kọ́ o irọ́ lẹni tó ń sọ yẹn ń pa àwọn òfọlọ́pàá mú o àwọn òdùn ó lè mọ́ o àwọn òsọ pé kọ́lọ́pàá wàá gbé o kò dé àgọ́ ọlọ́pàá rárá o ẹ̀yin blọ́gà jáde sọ̀rọ̀. àwọn àgbàlagbà máa ń pòwe pé àìṣe dáadáa ará ayé ló mú wa rántí àárọ̀ ọ̀run ṣé bọ́ba Ajagungbadé àná ṣeṣe lélẹ́yìí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tàná. ọba Ghandi náà ò jáde sọ̀rọ̀ lórí pé mi ò tẹ́bí mi mọ́lé o mo tì mọ́lé o bẹ́ẹ̀ ló rí o bẹ́ẹ̀ kò rí o. ẹyẹ yẹ wa ẹ bá wa pé fọ́nrán yìí kó lọ fà kó lọ fàràwé. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ́yìn arọ̀ yìí pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ẹ̀rọ ayélujára wa lórí Facebook a wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa wọlé kẹ́ẹ̀tì subscribe fún wa ẹ like ẹ comment ẹ sì share ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa ẹ ti mọ̀ wá lánàá kó tó di òní tí a bá gbọ́ nǹkan tàbí tí a bá rí nǹkan kan a ní jáde láti wá sọ̀rọ̀ mo rántí pé fọ́nrán tí mo jùlẹ̀ ní àìpẹ́ yìí lórí ọba Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ẹbí wọn mọ́lé nítorí bátìrì jẹnẹrétọ̀. títa àkọ́kọ́ tọ́kọ́ ṣẹlẹ̀ tí mo wá ṣiṣẹ́ ní ọ̀dọ̀ yín tí wọ́n ká bátìrì mọ́ mi lọ́wọ́ tí wọ́n kẹ́ ní tì mọ́ mi lọ́wọ́ tí ẹ tún ní kọ́lọ́pàá gbé mi kó tì mí mọ́lé lórí ọ̀rọ̀ tí ìmọ̀wọ́ tí ìmẹ̀ṣẹ̀. mo máa ń sọ kọ́kọ́ fún àwọn èèyàn pé ohun kan tí a bá ní parí ká má dáwọ́ lé fíìmù tí a bá ní wò ẹ má slot tiẹ̀ sínú pléyà yín o orin tí ẹ bá ní jó tán ẹ má jẹ́ kí wọ́n bá yín play ẹ̀ ẹ̀yin blọ́gà Ògbómọ̀ṣọ́ a sọ nǹkan kan sórí ẹ̀rọ ayélujára fọ́tò kan jáde níbẹ̀ tí ohùn wọn jáde lábẹ́lẹ̀ fọ́tò talent tó jáde fọ́tò ọba yín ọba Ghandi ọba Ògbómọ̀ṣọ́ òun ló jáde tí ohùn kan wá ń jáde ní abẹ́ ẹ̀ àwa tí a bá gbọ́ ohùn yẹn ní àgbọ́yé tá a gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé ìparí àmọ́ ìpè ẹbí ọba wa Ghandi
tí wọ́n jẹ́ ẹni tó sọ̀rọ̀ yẹn jẹ́ bí ọmọ bàbá mọ́gàjì ilé ọba wa Gánjì ilé Ọláoyè bàbá kìíní kan bóyá bàbá kébé bóyá bàbá péké bóyá bàbá képe yẹn ni wọ́n pe bàbá ọmọ wọn gangan ni ó sọ̀rọ̀ sí abẹ́ fọ́tò ọba yín ọba Gánjì ní ìlú Ògbómọ̀ṣọ́ tí ń ṣe Ṣọ̀ún òru mọ́ gẹ́gẹ́ kẹta tí ẹni yẹn ń sọ ní abẹ́ fọ́tò yẹn yìí pé ọba tí òun mọ́lé o nítorí bátìrì jẹnẹrétọ̀ ẹni yẹn wá kó ti báíbù fún wọn ó ní í ṣègbè pásítọ̀ ní ẹ̀yìn bíbélì ṣàṣọ wípé wádìí ohun gbogbo dájúdájú kó sì fi ìdí òtítọ́ múlẹ̀ àwa ti wá rí gbangba báyìí pé ọba Ṣọ̀ún òru mọ́ gẹ́gẹ́ kẹta kò fi di òtítọ́ múlẹ̀ kó tó lọ gbé ọlọ́pàá tó fi gbé ẹbí wọn tí wọ́n lọ tì mọ́lé lórí bátìrì jẹnẹrétọ̀ ẹni yẹn wá gégùn síbẹ̀ ẹni yẹn ṣépè síbẹ̀ táwa náà wàá mú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wáyé pé àṣẹ. ojoojúmọ́ mo sì ń bọ́ Ọlọ́run Elédùmarè sọ àti àwọn alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yìí àti alálẹ̀ inú ilé kápẹ́ pé gbogbo ẹ̀dákẹ́dà tó gbé bátìrì ọ̀hún tó mọ̀ nípa bátìrì ọ̀hún bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run wọn ó ṣẹ̀sìn kan ayé wọn ni ní ojú gbangba ara ìlú Ògbómọ̀ṣọ́ báyìí ní gbogbo ẹ̀dákẹ́dà tó mọ̀ nípa bátìrì yẹn ni wọ́n ti ṣe ẹ̀sìn ni wọ́n ti ṣe ìta gbangba mọ́ wa orí ilẹ̀ mo gbé ẹsẹ̀ mi lé báyìí ilé Ògbómọ̀ṣọ́ yóò mú gbogbo ẹ̀dákẹ́dà obìnrin lọ bí ni o afagbẹgbẹ bí rẹ ni o tó jí bátìrì mu jẹnẹrétọ̀ gbélé yín tẹ́ fi ọlọ́pàá gbé mi tí wọ́n fi tì mí mọ́lé ilé Ògbómọ̀ṣọ́ ó mú wọn kábíyèsí ilé Ògbómọ̀ṣọ́ ó mú wọn ilẹ̀ ilé kápẹ́ ó mú wọn alájọbí ó mú wọn àtẹ̀ntọ́ mọ ọwọ́ rẹ̀ tó mọ̀ pé lágbájá yìí ló gbé bátìrì yìí tí ò lè sọ síta ilé Ògbómọ̀ṣọ́ yóò mú wọn yóò sì wọn bọ́sẹ̀ sojú lórúkọ Jésù. ó ní gbogbo ẹni tó mọ̀ nípa bátìrì jẹnẹrétọ̀ yẹn alálẹ̀ Ògbómọ̀ṣọ́ máa mú àṣẹ ó ní gbogbo ẹni tó mọ̀ ní pé lágbájá báyìí ló gbé bátìrì jẹnẹrétọ̀ yẹn tí ó lè sọ̀rọ̀ àtẹni tó tún wá mọ̀ lẹ́yìn ìgbà yẹn tí ó jáde sórí ẹ̀rọ ayélujára pé ìka tí ó ṣẹ̀ òun lọ bá gé o ẹni tí ó ṣẹ̀ lọ́bọ̀ òru mọ́ gẹ́gẹ́ kẹta ọba Gánjì Ọláoyè ló lọ fìyà jẹ tó tún wá sọ síta ipe kálálẹ̀ Ògbómọ̀ṣọ́ kó mu àwọn náà wá ṣe àṣẹ sí ẹ̀rí ọkọ̀ tí ń jẹ́ yí pé ẹ ti mẹni tó gbé ṣùgbọ́n torí pé ti lọ fìyà jẹ láìṣẹ̀ lè sọ̀rọ̀ àní a máa ń sọ kọ̀ọ̀kan fún yín pé ẹ̀yin blọ́gà l'Ógbómọ̀ṣọ́ yẹn ẹ ò mọṣẹ́ ẹ kúkú rí i pé péèjì ibi tá a ti mú fọ́tò tí wọ́n ń play tóun jáde lábẹ́ kì í ṣe pàrọ̀ lásán péèjì yìí lọ ní Ògbómọ̀ṣọ́ union ẹ̀yin ra yín náà lẹ̀ ń jẹra yín lẹ́sẹ̀ ẹ̀yin blọ́gà Ògbómọ̀ṣọ́ ẹ mọṣẹ́ àníkẹ́ ẹ lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn tó kọ́ṣẹ́ tí wọ́n mọṣẹ́ Ọlọ́run wa máa já yín báyìí ó dégbòlé lórí Kabisora Media ó ti jáde in fúlì báyìí TV Kabisora Media ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí pẹrẹwu ẹ̀yin tẹ́ ẹ bá wà lórí láìfù ẹ̀rẹ́ mi àti Kabisora Media ní láìfù yẹn aṣọ tí mo wọ̀ náà lórí ìtẹ̀yìn náà láṣẹ ẹ rí bí ó ṣe ń já tó bí ohun yìí ṣe ń já tó tí ò ní kọ́ mi ń kọ́ ọ́nú ló ṣe jáde ẹ ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ ẹdán lórí yín l'Ógbómọ̀ṣọ́ àgàgà ẹ̀yin blọ́gà ẹ̀yin ewúrẹ́ blọ́gà ẹ̀yin àparò blọ́gà ẹ̀yin àgùntàn blọ́gà ẹ̀yin ọ̀pọ̀lọ́ blọ́gà l'Ógbómọ̀ṣọ́ ẹ wá kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn blọ́gà tó mọṣẹ́ kì í ṣe kórí tóbi ní kọ́pọ̀lọ́ wà ń bẹ̀ o aṣàlẹ̀ ìjọba yín lórí nǹkan tá a gbé jáde lórí fọ́nrán tí a gbọ́ lórí Ògbómọ̀ṣọ́ union wípé ọba tiẹ̀ bí ẹ̀mọ́lé nítorí bátìrì jẹnẹrétọ̀ tí wọ́n fìdí òtítọ́ múlẹ̀ àwa post ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́mẹ̀ntì wà lábẹ́lẹ̀ dídín kọ́ tiẹ̀ sọ ó ní ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà nú ẹni kí èèyàn lọ fi ọlọ́pàá mú ẹni téèyàn fúnra sí ṣé ẹ ti gbàgbé pé èèyàn kò ń dé láti ilé ẹjọ́ káṣọ rẹ̀ ṣé ẹ ti gbàgbé ṣé láàkáyé yín òṣìṣẹ́ débẹ̀ ìwọ tó kọ́mẹ̀ntì yẹn ṣé láàkáyé òṣìṣẹ́ débẹ̀ pé a kì í dé láti ilé ẹjọ́ o a kì í dé láti police station káṣọ rẹ̀ o wà ń kọ́ síbẹ̀ ẹ̀yin blọ́gà àparò wà á rí defend gbóhùn ọba Gandhi kò sọ̀rọ̀ kọ́ bá sọ̀rọ̀ pé
tòótọ́ ni o tòótọ́ kọ́ o irọ́ lẹni tó ń sọ yẹn ń pa o àwọn ò fọlọ́pàá mú o àwọn ò dùn ó lè mọ́ o àwọn ò sọ pé kọ́lọ́pàá wàá gbé o kò dé àgọ́ ọlọ́pàá rárá o ẹ̀yin blọ́gà ẹ̀ jáde sọ̀rọ̀ ẹ̀yin ará ìlú Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ jẹ́ tọba yín ẹ ò jáde sọ̀rọ̀ ẹ̀yin tààfin ẹ̀ jáde sọ̀rọ̀ ọba Ghandi náà ò jáde sọ̀rọ̀ lórí pé mi ò tẹ́bí mi mọ́lé o mo tì mọ́lé o bẹ́ẹ̀ lórí o bẹ́ẹ̀ kò rí o òun ni gbogbo aráyé máa fi mọ̀ wípé àwa ò ní gbéròyìn ẹlẹ́jẹ̀ jáde ohun tí a ò rí lárí dájú a ò ní gbé jáde tó bá jẹ́ pé apá àtọ̀dọ̀ yín ni ẹnìkan ó lọ gbé fọ́tò ìmáàmù tọ́lé ajáde bẹ́ẹ̀ kó wá sọ̀rọ̀ sí lábẹ́lẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ sí ní pín kákàkiri wọn ò tí ì sọ̀rọ̀ sí lábẹ́lẹ̀ ẹni yẹn post receipt lásán ẹ̀yin wèrè blọ́gà ẹ̀yin olórí burúkú blọ́gà ẹ ti bẹ̀rẹ̀ sí ní gbé kákàkiri ẹ ti ń sọ̀tọ̀kúsọ lábẹ́ comment section ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ̀ lọ́pọlọ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ ti comment sábẹ́ comment section pé ṣó dáa ẹ ọ̀dájú ni kíní kan ni nígbà tó wáá jọ dájú tí màmú tọ́lé àtẹ̀wájẹ́ pọ̀ dájú ni kí ló tẹ̀ lọ mówó yẹn kẹ́ ẹ dá padà fún ẹni tó lọ sọ̀rọ̀ sí complain pé mo bà mọ́tò yọ̀ jẹ́ o mo fẹ́ tún ṣe torí pé ẹ ti kọ́kọ́ bàjẹ́ ládàá kọ́kọ́ tí wọ́n gbẹ̀san. ẹ̀yin blọ́gà àparò l'Ógbómọ̀ṣọ́ àníkẹ́ ẹ lọ kọ́ṣẹ́ nínú gbogbo yín mi ò rẹ́ni kan ṣo báyìí single person báyìí mi ò rí pé eléyìí la máa sọ pé orí ẹ̀ pé nu yín tábàlẹ̀ wà sábẹ́kúta láti wá kọ́ṣẹ́ ẹ lọ sọ́dọ̀ Fasco Bless kẹ́ lọ kọ́ṣẹ́ ẹ lọ sọ́dọ̀ Àmọ̀tẹ́kùn Oòduà kẹ́ lọ kọ́ṣẹ́ àyìnbóyè wọn tó rí wọn pé ń bẹ̀ ṣùgbọ́n ibi 5 sí 6 yẹn tẹ ẹ ti mọ́ra yín ẹ̀yin gangan mò ń bá wí orí yín kò pé ẹ ò mọṣẹ́ làákàyè yóò kún làákàyè yín dọ́bà ẹ ò ṣe é tọ́ka sí pé ẹ ò ń ṣiṣẹ́ lórí afẹ́fẹ́ torí pé nǹkan tẹ̀yẹ̀ bá máa gbé jáde èèyàn gbọ́dọ̀ ro kodoro ẹ̀ gẹ́gẹ́ bí orúkọ iléeṣẹ́ wa Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ̀yin blọ́gà Ògbómọ̀ṣọ́ ó máa ń dùn mí wípé ibi tó bá yẹ ká ti bá làákàyè a ò máa ń bá ń bẹ́ẹ̀ gbogbo nǹkan lè fi worst inú ká ẹ gbé nǹkan jáde ẹ worst inú ká ẹ ṣe fídíò ẹ worst àwọn máa ṣe bàlàbàlà bíi bẹ́líìtì ẹ̀rọ kábíyèsí Olódùmarè kò ní bàjẹ́ fáwọn tó ràn wá lọ́wọ́ káàkiri gbogbo àgbáńlá ayé kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún yín ẹ̀yin èèyàn wa abẹ̀yìn ẹ bá wa bẹ̀ ọba Ghandi àtàwọn blọ́gà àwọn kọ́ jáde kọ́ sọ̀rọ̀ sábẹ́ comment section pé irọ́ ni o òótọ́ ni o bẹ́ẹ̀ lórí o bẹ́ẹ̀ kò rí o mi ò fọlọ́pàá mú ẹbí mi o mo fọlọ́pàá mú un mo kàn lọ sọ pé kó wá sọ tẹnu ẹ̀ ní o a ò rí kọ́ba Ghandi jáde lẹ́yìn ìgbà tí wọ́n post fọ́tò wọn pé wọ́n lọ ti ọmọ ẹbí wọn mọ́lé nítorí bátìrì jẹnẹrétọ̀ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni irú aṣíwájú wo la fẹ́ pe ọba Ghandi irú ọba wo la fẹ́ pe tiwọn bíbélì ní pé ká wádìí ohun gbogbo dájúdájú ká fi di òtítọ́ múlẹ̀ ìdí òtítọ́ wo lẹ wá fẹ́ fi múlẹ̀ báyìí o àpẹẹrẹ rere o lẹ jẹ́ fún gbogbo ìlú àpẹẹrẹ rere o lẹ jẹ́ fún gbogbo àwọn ọba Yorùbá tó kù ṣé bí àwọn ọba Yorùbá tó kù bí wọ́n ṣe ń ṣe lẹ ṣe ń ṣe yìí ṣé bí bàbá wa Ajagungbadé àìmáṣe dáadáa ará ayé ló má jẹ́ ká rántí àárọ̀ ọ̀run kọ́lọ́run ọba kó bá a fọ̀run kẹ́ ọba wa Ajagungbadé ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tàná kọ́lọ́run ọba kó dẹ̀lẹ̀ fún wọn kí sáré kò má fún pẹpẹ mọ́ wọn. àwọn àgbàlagbà máa ń pòwe pé àìṣe dáadáa ará ayé ló mú wa rántí àárọ̀ ọ̀run ṣé bọ́ba Ajagungbadé àná ṣeṣe lélẹ́yìí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tàná ọ sọ̀rọ̀ pa yín ẹ ò lè jáde ká ẹ sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ lórí o bẹ́ẹ̀ kò rí o ẹyẹ yẹ wá ẹ bá wa pé fọ́nrán yìí kó lọ fà kó lọ fà kó lọ fàràwé káwọn àparò blọ́gà l'Ógbómọ̀ṣọ́ kọ́ rí pé àwọn ti gbéṣẹ́ tí ó yẹ káwọn gbé àwọn ti tẹ̀lé àwọn tí ó yẹ kán tẹ̀lé ọkàn fún wọn blọ́gà àwọn blọ́gà ò mọ̀ṣẹ́ wọn ṣẹ́ kò ní bàjẹ́ fún ẹ̀yin tẹ̀ ń wò wá ojú tẹ̀ fún gbogbo òní fọ́ etí tẹ̀ fún gbogbo wa kò ní di èrè o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.